kábàámọ̀ pé mo polongo ìbò fún ààrẹ Tinubu àgbà òṣèré alápinni ló kọ̀mínú bẹ́ẹ̀. òṣìṣẹ́ elétò ìlera ilé wa kan wọ gàù wọ́n jù sátìmọ́lé nílùú ọba UK fẹ̀sùn pé ó fẹnukonu pẹ̀lú aláàárẹ̀. ẹ bá wá wá ẹni tó yìnbọn pa ọmọ wa ọmọ ọdún kan àti oṣù mẹ́jọ tí a jọ sùn lórí ibùsùn. àwọn òbí ọmọ náà ló ké gbàjarè síta bẹ́ẹ̀ nípínlẹ̀ Imo. ìbátan mi ogún níye ni mo pàdánù nínú ìkọlù tó wáyé. ẹnìkan tó rí kó yọ ló kọ̀mínú bẹ́ẹ̀ nípínlẹ̀ Benue. ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fún gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Godwin Emefiele ní bẹ́ẹ̀lì o láti máa wá jẹ́jọ́ láti ilé. ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. mo kábàámọ̀ pé mo polongo ìbò fún ààrẹ Tinubu àgbà òṣèré alápinni ló kọ̀mínú bẹ́ẹ̀. gbajúgbajà àgbà òṣèré Yorùbá Ganiu Nafiu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí alápinni ti sọ pé òun kábàámọ̀ pé òun polongo ìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023. alápinni sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lórí tẹlifíṣàn African A-list TV níbi tó ti sọ nípa bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé àti àwọn ìpèníjà ìlera tó dojúkọ. ọ̀gbẹ́ni Nafiu sọ pé nǹkan tó burú jáì níbi Tinubu àti ọmọkùnrin rẹ̀ Ṣèyí Tinubu kò ṣe rántí àwọn òṣèré tó lé ní 100 mọ́ láti ṣe nǹkan fún wọn torí àtìlẹ́yìn tí wọ́n ṣe fún un. gbajúmọ̀ àgbà òṣèré náà sọ pé àwọn rí Tinubu gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe dáadáa fún aráàlú ló jẹ́ káwọn ṣe ìpolongo fún un torí ó ti máa ń ṣe dáadáa sáwọn eléré orí ìtàgé tẹ́lẹ̀. àmọ́ ó ní ó ṣe ní láàánú wípé ìrètí táwọn ní nínú Tinubu ti di ìjákulẹ̀ báyìí. alápinni sọ pé òun àtàwọn akin ẹgbẹ́ òun táwọn lé 100 fi oṣù méjì polongo ìbò fún Tinubu ní ìrètí wípé yóò rántí àwọn tó bá wọlé ìbò náà tán. gbajúgbajà òṣèré náà sọ pé ìyàlẹ́nu ló jẹ́ fóun pé Tinubu àti ọmọkùnrin rẹ̀ Ṣèyí kò tí ì ṣe nǹkan kan fáwọn láti mọ rírì ohun táwọn ṣe fún ààrẹ lásìkò ìpolongo ìbò lọ́dún 2023. ó ní níṣe ni gbogbo àwọn rìn káàkiri láàrin ọjà láì ṣe wèrè láti polongo ìbò fún Tinubu àti àgbà àti ọmọ kékeré nínú àwọn. alápinni ní kódà àwọn tó lọ ṣe ìpolongo ìbò láwọn ibì kan táwọn míì kò lè wọ̀ ṣùgbọ́n wọn ò fún àwọn ní nǹkan kan. alápinni tẹ̀síwájú pé èpè rabandẹ̀ làwọn èèyàn ń ṣẹ́ lé àwọn lórí lásìkò tí àwọn ń ṣe ìpolongo ìbò náà pàápàá jùlọ lórí ayélujára. ó ṣàlàyé pé èpè tí wọ́n ṣẹ́ fún ọ̀rí òun Ọláìyá Igwe tó bọ́ ara rẹ̀ sí ìhòòhò létí òkun láti polongo ìbò fún Tinubu pọ̀ lápọ̀jù. Ọláìyá kò tí ì bọ́ lọ́wọ́ gbígba èpè títí di òní wọ́n sì tún fi èpè ránṣẹ́ sí i. alápinni tún sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà pé kò sẹ́ni tó fún Ọláìyá ní ọkọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń sọ lórí ìtàkùn ayélujára. nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àgbà òṣèré náà bóyá yóò tún ṣe ìpolongo ìbò fún Tinubu fún sáà kejì ṣáájú ìbò ààrẹ ọdún 2027 alápinni ní òun kò tí ì ronú nípa rẹ̀. alápinni tún koro ojú sí àwọn ètò tí Ṣèyí Tinubu ń ṣe lápá àríwá Nàìjíríà láti ṣe ìrànwọ́ fáwọn tí kò rọ́wọ́ họrí láwùjọ. ó ní kò dára bí Ṣèyí ti pa àwùjọ Yorùbá tì pẹ̀lú ètò tí ó ń ṣe yìí. ó ní Ṣèyí Tinubu ń káàkiri apá àríwá ó ń san owó ìtọ́jú àwọn aláìsàn nílé ìwòsàn. ní alápinni bá béèrè pé ilé ìwòsàn mélòó nílẹ̀ Yorùbá ní Ṣèyí ti ṣàbẹ̀wò sí láti sanwó ìtọ́jú àwọn aláìsàn. òṣìṣẹ́ elétò ìlera ilé wa kan wọ gàù wọ́n jù sátìmọ́lé fẹ̀sùn ìfẹnukonu pẹ̀lú aláàárẹ̀. olùrànlọ́wọ́ elétò ìlera Adéwálé Kúdàbù ti rí ẹ̀wọ̀n oṣù 12 he lẹ́yìn tó ní lóòótọ́ lòun fi ìbánilòpọ̀ lọ obìnrin aláàárẹ̀ fẹnukonu pẹ̀lú aláàárẹ̀ náà lákòókò tó ń ṣiṣẹ́ lọ́gbà ilé ìwòsàn York. gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn York Press ṣe wí ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí Kúdàbù ẹni ọdún 57 tí wọ́n ní kó máa tọ́jú aláàárẹ̀ tó wà nínú ìlera tó le gan. agbẹjọ́rò Henry sọ fún ilé-ẹjọ́ pé Kúdàbù ni wọ́n ní kó máa ṣètọ́jú ran aláàárẹ̀ náà lọ́wọ́ nítorí ìlera rẹ̀. ó jẹ́ kó di mímọ̀ pé ìfẹnukonu ìfipábánilòpọ̀ lọ ni ọ̀hún wáyé lẹ́yìn tó wẹ obìnrin aláàárẹ̀ náà tán. lẹ́yìn ìwẹ̀ ọ̀hún ni Kúdàbù kúnlẹ̀
tó sì fẹnukonu pẹ̀lú aláàárẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé obìnrin aláàárẹ̀ ọ̀hún wà nínú ìrora láì lókun àti agbára. Obìnrin náà gbìyànjú láti kọ̀ jálẹ̀ dènà ìfẹnukonu ọ̀hún ṣùgbọ́n kò ní okun àti agbára láti dènà ìfẹnukonu náà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ó tún bi obìnrin aláàárẹ̀ náà léèrè pé ṣé ó fẹ́ kí òun wẹ̀ ẹ́ tó sì tún hùwà ìbàjẹ́ náà nígbà kejì nípa fífẹnukò lẹ́nu. Olùfarakásá náà fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Kúdàbò olùgbé ìlú South Bank, New York rawọ́ ẹ̀bẹ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn méjì tó dá lórí ìfipábánilòpọ̀ lọ́ni bẹ̀rẹ̀ látọjọ́ ìgbẹ́jọ́ rẹ̀ lóṣù kẹrin. Lọ́jọ́ kẹwàá oṣù kẹfà ni adájọ́ Alex Menari ju ọkùnrin náà sẹ́wọ̀n. Ó ní Kúdàbò tako òfin iṣẹ́ ètò ìlera tó ń ṣe. Lẹ́yìn ìdájọ́ náà agbẹnusọ fún àjọ tó mójútó ọgbà ilé ìwòsàn York náà rawọ́ ẹ̀bẹ̀ sí obìnrin aláàárẹ̀ ọ̀hún. Ẹ bá wa wá ẹni tó yìnbọn pa ọmọ wa, ọmọ ọdún kan àti oṣù mẹ́jọ tí a jọ sùn lórí ibùsùn. Àwọn òbí ọmọ náà ló ké gbàjarè síta bẹ́ẹ̀ nípínlẹ̀ Imo. Mà ṣe o. Ó mà ṣe o. Àwọn ẹbí ọmọ ìkókó kan ọmọ ọdún kan àti oṣù mẹ́jọ tí àsìta ìbọn bá nínú yàrá tó sùn sí ti rọ ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti bá wọn ṣàwárí ẹni tó yìnbọn náà. Ní ilégbèé àwọn Emmanuel Elewete ní ìbọn ti bá a ní ìlú Òwèrì, ìpínlẹ̀ Imo. Ní alẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ní ìṣẹ̀lẹ̀ náà wáyé gẹ́gẹ́ bí àwọn òbí ọmọ náà ṣe sọ. Gẹ́gẹ́ bí àwọn òbí ọmọ náà, Okechukwu Eleweke tó jẹ́ òṣìṣẹ́ káfíńtà àti Oriakụ Kelechi Elewete tó jẹ́ olùkọ́ ṣe sọ. Bàbá ọmọ náà Okechukwu Eleweke sọ fún àwọn akọ̀ròyìn BBC News Igbo pé ní nǹkan bíi aago 10 alẹ́ táwọn ń sùn lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ làbí náà wáyé. Òun àti ìyá rẹ̀ ṣeré gbàdúrà kó tó di pé ó bọ́ sórí ibùsùn. Ó ní ohun tí òun gbọ́ lẹ́yìn náà ni ariwo tí ìyá ọ̀hún pa, tí òun sì fò dìde láti wo ibi tí ọmọ àwọn wà nítorí orí ibùsùn kan náà ni àwọn ń lò. Ó ní ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ni òun rí níbi tí ọmọ àwọn sùn sí. Ó sọ pé nígbà tí òun béèrè pé kí ló ṣẹlẹ̀, wọ́n sọ pé ìró ìbọn ni àwọn gbọ́ tó sì jẹ́ ìyàlẹ́nu fún òun nítorí òun kò tí ì sùn. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn tó wà ní agbègbè náà, àmọ́ tí ilé ìwòsàn náà kọ̀ láti gba ọmọ náà lọ́wọ́ wọn. Wọ́n ní ilé ìwòsàn tí àwọn lọ kò jìnnà sí ilé àwọn bẹ̀ wọ́n láti dóòlà ẹ̀mí ọmọ náà ṣùgbọ́n wọn kò gba ọmọ náà lọ́wọ́ àwọn. Ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun pé ní Nàìjíríà tá a wà yìí, dókítà tó wà lẹ́nu iṣẹ́ lálẹ́ ọjọ́ náà ń béèrè fún ìwé láti ọ̀dọ̀ ọlọ́pàá láti tọ́jú ọmọ ọdún kan àti oṣù mẹ́jọ náà. Wọ́n ní èyí ló mú àwọn gbé ọmọ náà lọ sí ọgbà ilé ìwòsàn Federal Medical Center Owerri níbi tí àwọn dókítà ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ náà ti jáde láyé. Mà ṣe o. Àwọn èèyàn tó ń gbé ẹ̀gbẹ́ ilé tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé fẹ̀sùn kàn pé àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé olówó kan tí wọn kò dárúkọ rẹ̀ ni wọ́n yìnbọn ní agbègbè náà. Wọ́n ní ọta ìbọn àwọn ọlọ́pàá náà ló lọ bá ọmọ náà nínú ilé tó wà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Imo Henry Okoye kò gbé ìpè tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́ àwọn akọ̀ròyìn BBC. Síbẹ̀ bàbá ọmọ ọ̀hún Eleweke ń rọ iléeṣẹ́ ọlọ́pàá láti jáde sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì fi ojú ẹni tó ṣiṣẹ́ láabi náà winá òfin. Ọmọ náà ní ọmọ kẹta táwọn òbí rẹ̀ bí. Wọ́n ní ohun tí àwọn ń fẹ́ ni kí àwọn rí ìdájọ́ òdodo gbà lórí ikú ọmọ àwọn. Ọmọ kékeré tí kò mọ ohunkóhun ni. Eleweke ní ẹ̀gbẹ́ ilé àwọn ni wọ́n ti yìnbọn tó pa ọmọ òun tí òun sì fẹ́ káwọn ọlọ́pàá ṣe iṣẹ́ wọn láti ṣe ìwádìí ikú ọmọ náà. Ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní láti ṣàwárí ẹni tó hùwà láabi ọ̀hún. Gbogbo abiyamọ ayé, a ò ní fojú sunkún àwọn ọmọ wa o, a ò sì ní rógun àsìta ìbọn láṣẹ Ìlédùà. Ìbátan mi Ògúnníyè ni mo pàdánù nínú ìkọlù tó wáyé. Ẹnìkan tó rí kó yọ ló kọminú bẹ́ẹ̀ nípínlẹ̀ Benue kai. Àwọn olùgbé ìlú tó rí kó yọ nínú ìkọlù àìpẹ́ yìí nílùú Yelewata níjọba ìbílẹ̀ Guma nípínlẹ̀ Benue ti sọ̀rọ̀ sókè pẹ̀lú ìbànújẹ́ ọkàn ṣàlàyé bí àwọn afurasí adaranjẹ́ ṣe ṣekú pa àwọn mọ̀lẹ́bí wọn nípakúpa tí wọ́n sì dáná sun àwọn ilégbèé àti ilé ìkóúnjẹ pamọ́ sí. Nínú fọ́nrán fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú News Central TV, ẹnìkan tó rí kó yọ Michael Ajah ṣàlàyé bí ó ṣe pàdánù mọ̀lẹ́bí rẹ̀ Ògúnníyè nínú ìkọlù náà. Ó sọ wípé àwọn mọ̀lẹ́bí òun pàdánù ẹ̀mí wọn nínú ilé
nígbà tí àwọn míì pàdánù ẹ̀mí wọn nínú ilé ìkóúnjẹ pamọ́ sí àti àwọn ibòmíràn. Ó ní fún ti mọ̀lẹ́bí òun nìyẹn o, òun kò sì sọ nípa nǹkan míì. Ó fi kún pé òun pàdánù àwọn ọjà àti dúkìá òun nínú ìkọlù náà. Ó ní gbogbo àwọn ilé àti ṣọ́ọ̀bù ìkóúnjẹ pamọ́ sí ni wọ́n dáná sun jóná dèrú pátápátá. Ọkùnrin náà sọ wípé aṣọ kan péré táwọn wọ̀ jáde ló wà lọ́rùn àwọn. Ó ní kò sí nǹkan kan míì mọ́. Michael ṣàlàyé síwájú sí i bí àwọn aṣèkọlù náà ṣe yabo ilégbé wọn lálẹ́ lákòókò tójò ńlá ń rọ̀. Ó ní gbogbo àwọn ti wọ inú ilé torí òjò ọ̀hún. Nígbà tí àwọn ń sùn lọ́wọ́ ní déédéé aago 10:20 ní àwọn gbọ́ ìró ìbọn lákọlákọ lágbègbè àwọn. Káwọn tó tajú kán níṣe làwọn adaranjẹ agbébọn ọ̀hún ti yabo agbègbè àwọn bíi olè lóru. Ó fi kún pé ó dá òun lójú pé àwọn Fúlàní làwọn aṣèkọlù náà nítorí pé òun gbọ́ èdè tí wọ́n ń sọ. Ó ní àbúrò òun, bàbá òun àtàwọn ẹbí òun yòókù jóná dèrú mọ́lé. Òun nìkan ṣoṣo lòun mórí bọ́ nínú ìkọlù náà. Bákan náà, nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò míì, olùgbé agbègbè ọ̀hún mìíràn torúkọ rẹ̀ ń jẹ́ Bartholomew náà pàdánù àbúrò rẹ̀, àna rẹ̀, ìyá rẹ̀ nínú ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gbogbo àwọn olùfarakásá náà ni wọ́n sọná sí láàyè jóná dèrú pátápátá mọ́ inú ilé wọn. Àwọn míì náà sì mórí bọ́. Bartholomew fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọjà tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà bíi ọkà bàbà, àgbàdo, sóyà àti ìrẹsì ló jóná dèrú nínú ìkọlù náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìròyìn The Punch gbé jáde síta lọ́jọ́ àìkú Sunday pé kò dín ní èèyàn 55 tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù tó bẹ̀rẹ̀ láti alẹ́ ọjọ́ Ẹtì Friday sí mọ́júmọ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Ààrẹ Bọ́lá Tinubu yóò tẹkọ̀ létí lọ ìpínlẹ̀ Benue lọ́jọ́rú Wednesday láti ṣàbẹ̀wò sáwọn olùgbé ìlú náà. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti fún gómìnà báǹkì àpapọ̀ ilé wa tẹ́lẹ̀ rí Godwin Emefiele ní bẹ́ẹ̀lì o láti máa wá jẹ́jọ́ láti ilé. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìdí jókòó nílùú Àbújá ti fún gómìnà báǹkì àpapọ̀ ilé wa tẹ́lẹ̀ rí Godwin Emefiele ní bẹ́ẹ̀lì láti máa wá jẹ́jọ́ ẹ̀sùn ṣíṣe owó ìlú báṣubàṣu láti ilé. Bílíọ̀nù 2 náírà ní bẹ́ẹ̀lì tí adájọ́ Aliu Yusuf fún Emefiele. Ẹ̀sùn 8 ni Emefiele ń jẹ́jọ́ lé lórí tó fi mọ́ níní ilé ìgbé ó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 753 nílùú Àbújá, èyí tí wọ́n ní owó èrú ló fi kọ́ ọ. Bákan náà ló ń kojú ẹ̀sùn pé wọ́n ń lo akoto owó àwọn èèyàn láti fi gbé owó ìlú jáde. Adájọ́ Yusuf ní òun fún Emefiele ní bẹ́ẹ̀lì pẹ̀lú ìgbàgbọ́ pé kò ní sá fún ìgbẹ́jọ́ rẹ̀ àti pé ó nílò onídùúró méjì tó ní ilẹ̀ tàbí ilé tí iye rẹ̀ tó bílíọ̀nù 2 náírà ní agbègbè Maitama tàbí Wuse 2. Bẹ́ẹ̀ náà ló pa á láṣẹ fún un láti fi ìwé ìrìnnà rẹ̀ kalẹ̀ pé kó sì yanjú ètò bẹ́ẹ̀lì náà títí ọjọ́rú Wednesday, pé tí kò bá rí yanjú títí ọjọ́rú yóò máa wà ní àtìmọ́lé títí ìgbẹ́jọ́ náà yóò fi parí. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.